Ẹ káalẹ́ o, ẹ káàsán o, ẹ káàárọ̀ o níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Mo kí yín kú déédé àsìkò yìí o, ojú òní tì yín. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní bí ọmọdé bá kọ iyán àná, àwọn àgbà fi ìtàn balẹ̀. Ọ̀rọ̀ kékeré tí mo fẹ́ sọ ní alẹ́ yìí, mo kàn fẹ́ súré sọ briefly ni, torí pé bírú wa náà bá ń worú ọ̀rọ̀ yẹn níran kò ní bójúmu tó. Pàápàá jùlọ màá tó fi àwọn nǹkan kan yé wa nípa reason tó fi jẹ́ wípé àwa òṣèré tí ẹ máa ń disturb wa pé a kì í jáde sọ̀rọ̀ tí nǹkan kan bá ti sọ̀rọ̀ ṣẹlẹ̀, a kì í jáde sọ̀rọ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀, a kì í jáde sọ̀rọ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀, a kì í jáde sọ̀rọ̀. Ìdí pàtàkì tó fi ń rí bẹ́ẹ̀ mo fẹ́ sọ díẹ̀ fún yín níbẹ̀ lénìí. Ṣé rí, Ọlọ́run ni ọba tó mú ohun gbogbo, tó dẹ̀ lè so ohun gbogbo. Ọ̀rọ̀ kan ti ń jà rìnrìn ní orí íńtánẹ́ẹ̀tì lórí ọ̀rọ̀ ìyá Rainbow. Ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ìdí pàtàkì tí mo dẹ̀ fẹ́ fi sọ̀rọ̀ lé lórí ni wípé irú èèyàn tí ìyá Rainbow jẹ́ láwùjọ òṣèré, láwùjọ orílẹ̀-èdè yìí, láwùjọ àwọn Kristẹni, tí ẹnì kankan bá sọ̀rọ̀ nípa ìyá Rainbow ní ọ̀nà tí kò tọ́ tàbí ọ̀nà tí kò yẹ, tírú wa ò bá sọ̀rọ̀, tí gbogbo wa dákẹ́, tá a nígbàgbọ́ wípé àwọn ọmọ tí ìyá Rainbow bí nínú ara rẹ̀ nìkan ló gbọ́dọ̀ fèsì, tàbí àwọn nìkan ló gbọ́dọ̀ ṣe correction, a ṣe dáadáa tó. Ṣùgbọ́n ìdí tí ẹ̀rù fi máa ń bà wá láti sọ̀rọ̀ òun náà ni irú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ dákun, ẹnikẹ́ni tó bá mọ ìyá Rainbow, ẹnikẹ́ni tó bá súnmọ́ ìyá Rainbow yóò mọ̀ wípé ìyá alálùbáríkà ni. A ní àwọn ìyá kan nínú iṣẹ́ wa yìí. Ẹ wo irú ìyá Rainbow, ẹ wo irú ìyá Àwẹ̀ró, ẹ wo irú ìyá 2D àti bẹ́ẹ̀ 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 lọ. Alálùbáríkà obìnrin ni wọ́n. Pàápàá jùlọ nítorí pé ọ̀rọ̀ ìyá Rainbow ni mo fẹ́ sọ, ẹ jẹ́ ká sì fi àdàgbárọ̀ sórí ọ̀rọ̀ ti ìyá Rainbow gangan. Ṣé rí, ní orílẹ̀-èdè yìí ìyá Rainbow ti pay dues ẹ̀, ó ti ṣe fẹ́rú, ó ti ṣe fọ́mọ. Apart from the fact pé ó ti ṣe àwọn nǹkan tó mú inú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dùn, apart from the fact pé ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó mú inú àwọn èèyàn dùn, apart from the fact pé ó ti ṣe oríṣiríṣi eré tó kọ́ àwọn èèyàn lọ́gbọ́n, ìyá alálùbáríkà ni. Láàrin wa, mo fẹ́ kẹ́ ẹ tó fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò láàrin àwọn òṣèré. Tí ẹ bá kó 1000 jọ, ẹ lè rí èèyàn kan tàbí méjì tó máa sọ̀rọ̀ ìyá Rainbow láìda láàrin àwa òṣèré, torí gbogbo ìgbésí ayé ẹ̀ pátápátá àárín wa ló ti lò. So kò possible kí ẹnìkan rí ìyá Rainbow jù wá lọ. Bẹ́ẹ̀ nìkan bá wá bọ́ sóde tó bá ń kọ̀ndẹ́mù ìyá Rainbow, tó ń kọ̀ndẹ́mù ìyá Rainbow, tí àwa èèyàn tá a sì mọ̀ pé èèyàn dáadáa lẹni tí wọ́n ń kọ̀ndẹ́mù, tá a dẹ̀ ń wòran, tá a sọ nǹkan kan, Ọlọ́run lè béèrè lọ́wọ́ èèyàn. Ọlọ́run lè béèrè lọ́wọ́ èèyàn. Ṣé rí ìyá Rainbow àti ẹrú àtọmọ nínú iṣẹ́ tíátà yìí ló fàmọ́ra. Ìyàwó ọ̀gá wa ni wọ́n jẹ́. Nítorí pé wọ́n jẹ́ ìyàwó ọ̀gá wa, tí àwa dẹ̀ máa ń pọ́n ìyàwó ọ̀gá wa lé. Ẹlòmíín wà gangan tó jẹ́ pé nídìí iṣẹ́ yìí ó ju ìyá Rainbow lọ lọ́jọ́ orí, ṣùgbọ́n mọ́mí wa ìyá Rainbow la máa ń pè wọ́n, nítorí pé
ọkọ wọn tí ó kọ́ wọn ní iṣẹ́ yìí gangan Òṣùmàrè bàbá ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wa. Gbogbo ẹnikẹ́ni tí ọ̀gá kan bá dẹ̀ ti jùlọ nídìí iṣẹ́ wa yìí, gbogbo àpọ́nlé yẹn làwa máa ń fún àwọn ìyàwó wọn. Kódà kíyàwó wọn jẹ́ ẹni tá a lè bí láti inú ara wa, for the fact pé ọkọ wọn jù wá lọ, respect ọkọ la máa ń transfer fún ìyàwó. Tó túmọ̀ sí wípé bí wa bá wá lè mọ̀ pé ìyá Rainbow, ìyá tí a gbọ́dọ̀ fi ẹnu àtẹ́ sọ̀rọ̀ sí mi ò rí reason tá a fi máa rí ẹnìkan nínú àwọn tó kéré sí àwa tó jẹ́ pé irú ìyá Rainbow yìí ni wọ́n máa sọ̀rọ̀ sí, irú ìyá Rainbow yìí ni wọ́n máa gbé ṣépè. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo yín náà lè gbọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Princess àti Babaijesha. Èmi tí mo dẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí náà, èmi náà dá sọ̀rọ̀ yẹn níjọ́ tí mo pe Princess, níjọ́ tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ wáyé gan. Princess sọ fún mi pé ìyá Rainbow ti pe òun, ìyá Rainbow nìkan ló dákọ pé ó pe òun síwájú mi, tó túmọ̀ sí pé èmi ni ẹnì kejì tó pè é. Ìgbà tí mo dé bá sọ̀rọ̀ tó bi mí léèrè pé ọ̀gá wa ẹ jọ̀ọ́ tó bá jọ ọmọ yín ni wọ́n ṣe irú eléyìí fún, kí lè máa ṣe. Mi ò mèsì tí mo lè fọ̀, torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tí mò ń sọ náà ni wípé ok, láàrin àwa ara wa èmi rí bí ẹni pé kò dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ ń fọgbọ́n set ara wa up nǹkan tí mò ń complain lé lórí nìyẹn. Kì í ṣe pé mò ń support pé ẹnìkan mú lẹ́sẹ̀ àwọn ọmọ kéékèèké. Gbogbo ẹnikẹ́ni tó bá mú lẹ́sẹ̀ ọmọ kéékèèké, èmi náà ní àwọn èèyàn kan tí mi ò kì í fẹ́ kan wá sílé mi, torí mo ní àwọn ọmọbìnrin kéékèèké nínú ilé mi tí mo dẹ̀ mọ̀ pé wọn ò ní láárí. So ti yín, kò sí abiyamọ ẹni tó bá ti bímọ nínú ara ẹ̀ tó tínú ẹ̀ máa dùn sí pé kí wọ́n mú lẹ́sẹ̀ ọmọ, bóyá ọkùnrin tàbí obìnrin. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí ó jẹ́ pé kì í ṣe pé ìyá Rainbow dá sí ju bó ṣe dá sí yẹn náà lọ. Mi ò mọ tó lè fa èpè. Tó bá tiẹ̀ jẹ́ àwọn ìyá rándanràndan ni, tó bá jẹ́ àwọn ìyá tí ò ní láárí ni, tó bá jẹ́ àwọn ìyá tí kì í kọ́ ọmọ mọ́ra ni, bí ìyá Rainbow ṣe wà yẹn, tí a bá ń rìkọ́ọ̀dù fíìmù lọ́wọ́, tí ìyá Rainbow bá yọ tó bá dé location, in fact ọ̀pọ̀lọpọ̀ àwọn director wọ́n á pọ̀ sí ibi tí wọ́n dé, everybody ó fi ṣẹlẹ̀ wọ́n lọ kí ìyá Rainbow because of the kind of person she is. Ìyá Rainbow sò ní àlùbáríkà láàrin wa débi wípé mi mọ bí mo ṣe lè describe ẹ̀. So ìyá Rainbow ti wá kọjá ẹni tí ó jẹ́ pé ní industry yìí láti ti máa bu ẹnu àtẹ́lù. Àwa la rí ìyá Rainbow jù, àwa la mọ irú èèyàn tó jẹ́, àwa la mọ ohun tó lè ṣe, àwa la mọ ohun tó ti ṣe sẹ́yìn. Ìyá Rainbow kì í ṣèyàn rádaràda rárá. Ìyá Rainbow kì í ṣèyàn rádaràda rárá. Èyí ló fà á tí mo fi decide láti jáde pé ok, ṣé tí wọ́n bá wá sọ irú ọ̀rọ̀ báyìí sí ìyá Rainbow, tírú àwọn àgbààgbà kọ̀ọ̀kan ò lè dìde láti sọ̀rọ̀ irú èèyàn tí ìyá Rainbow yẹn jẹ́, ṣé etí tó bá gbà lọ ṣé yóò padà gbá bọ̀ mọ́ ni? Kò ní gbọ́. Ìdí nìyí tí mo fi jáde. Ìyá Rainbow kọjá ẹni tí ìfún irú èmi pẹ̀lú mo ṣe dàgbà tó lọ́jọ́ orí mi tírú mi lè bu ẹnu àtẹ́lù, torí wípé wọ́n ṣe gbogbo ọ̀nà ni wọ́n gbà ṣe dáadáa. Ṣé rí, mo kọ́kọ́ fẹ́ ká ṣàkíyèsí kinní kan lẹ́nu. Nítorí pé ìyá Rainbow orúkọ tí ìyá Rainbow ní, òun ló bo gbogbo agbára tí Ọlọ́run fún lórí iṣẹ́ ìránṣẹ́ tàbí iṣẹ́ ìríjú kìrìsìtẹ́nì yẹn, òun ló bò mọ́lẹ̀. Ká ní ìyá Rainbow tètè lórúkọ, ọ̀kan lára àwọn wòlíì tí wọ́n ń pariwo lágbàáyé lénìí ìyá Rainbow bá jẹ́. Ṣùgbọ́n nítorí wípé
ó ti lórúkọ wọn ti àtàchì ìyá Rainbow mọ́ ọ̀rọ̀ olóní tíátà dé right from time àwọn èèyàn máa ń lọ kúnlẹ̀ síwájú ìyá Rainbow láti lọ gbàdúrà nígbà tí wọn tiẹ̀ ti gbà sí Olúwa gan rárá torí pé Ọlọ́run máa ń fi àṣẹ sí wọn lẹ́nu tó bá gbàdúrà fáwọn èèyàn ó dẹ̀ máa ń rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ tí wọ́n bá dẹ̀ rí nǹkan kan síyàn wọ́n fúnra ara wọn láfítà tí wọ́n bá ti ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe lórí nǹkan tí wọ́n rí sí ẹyẹ ni wọ́n tó sọ fún ẹ àfi tí ò bá sówó lọ́wọ́ wọn abiyamọ ni wọ́n ní gbogbo ọ̀nà abiyamọ ni ìyá Rainbow láàárọ̀ abiyamọ ni ìyá Rainbow lọ́sàn-án abiyamọ ni ìyá Rainbow lálẹ́ princess orí burúkú ni kí ọmọ tọwọ́ kó ọmọ tójú òbí ẹ̀ kú Ọlọ́run ní jẹ́ kó sán kó mọ́ wa lójú ọmọ wa ní ẹ̀ a sì ní lé ọmọ búburú fẹ́ kàn pàdé ṣùgbọ́n mo fẹ́ kí wọn náà rò dáadáa ká tiẹ̀ wá ní orí ìyá Rainbow bí ẹni pé wọ́n wà ní sáìdì Babaijesha síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ní sáìdì tiẹ̀ náà báwo ló ṣe máa fíìl tó bó wá rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sìn tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn tí wọ́n ń sọ̀pọ́tì ẹyẹ tán bẹ̀rẹ̀ sí ní gbé wọn ṣépè nítorí sọ̀pọ́tì tán fún ẹ how will you feel how will you feel ṣé bí ilé ẹjọ́ ti dájọ́ ṣé èrò ọkàn tẹ́lẹ̀ ní pé ilé ẹjọ́ ò ní kí wọ́n lọ pa Babaijesha ni mi ò rí ẹni rí ẹ tó tún yẹ kó tó wá síta láti wá sọ nǹkan kan mọ́ bó bá tiẹ̀ mọ́ wá sọ nǹkan kan ẹ̀yin tẹ́ ẹ dúró tì wá lórí ọ̀rọ̀ yìí a dúpẹ́ lọ́wọ́ yín o ojú òní tì yín o nǹkan kan kó jẹ́ yẹn ló sọ kó o dẹ̀ panu mọ́ ìbá bẹ́tà irú ìyá Rainbow kọ́ ni ọ̀pọ̀lọ́ tí òwò ọmọ máa ṣẹ́gìrì sí lára ó ṣẹ́kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ọmọ alálùbáríkà tí mo dẹ̀ mọ̀ ẹ́ sí ó wù mí ní gbogbo ọ̀nà kó ṣe rìjọ́ndà lórí ẹ̀ ó wù mí kó ṣe rìjọ́ndà o wo tó wo Olofa náà irú èmi tèmi jókòó yìí inú mi dùn pé ìwọ náà ti sọ lójú àwọn èèyàn pé ọdún Ifá ló ti kọ́ṣẹ́ tíátà gbogbo àwọn èèyàn tó dẹ̀ kọ́ṣẹ́ lọ́wọ́ lọ́dọ̀ wọn lọ́dún Ifá Yínká Quadri ni o Ògògó ni o àti gbogbo àwọn lọ́gàálọ́gà yòókù Abẹ́láre àti àwọn yòókù ọ̀rẹ́ mi ni wọ́n ọ̀rẹ́ tèmi ni àwọn yẹn so tó túmọ̀ sí pé kò sí nǹkan kan tó ṣókùnkùn sí mi ní ọdún Ifá wọn ò kọ́ ẹgbẹ́ yẹn lọ́dún Ifá wọn ò kọ́ ẹ pé ọmọdé máa ń fèsì àgbàlagbà ìwọ fúnra rẹ mọ irú àpọ́nlé tó wà nídìí iṣẹ́ yìí ọmọlú àpọ́nlé tó wà nídìí iṣẹ́ yìí ọ̀nkú bí ọ̀nkú Jídé wọn ò kì í sarúgbó ṣùgbọ́n wọ́n ti pẹ́ nídìí iṣẹ́ yìí gan gbogbo wa máa ń pọ́n wọn lé ní irú bàbá Olofa náà kì í ṣe èèyàn yẹpẹrẹ nídìí iṣẹ́ yìí wọ́n tó pera ẹ lóní tíátà ó dẹ̀ ní gọ́ọ̀tì láti búrú bàbá Olofa náà ibi tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí senior colleague ni wọ́n jẹ́ fáwa wàláì mo fi Ọlọ́run Lédùmarè búra láti ọdún tá a ti jọ wà papọ̀ èmi àti Olofa náà lanu pè mí lórúkọ rí wọ́n dẹ̀ jìnnà sí mi lọ́jọ́ orí mo dẹ̀ tún gba ọ̀gá fún wọn nídìí iṣẹ́ yìí senior colleagues ni wọ́n jẹ́ so wọn ò dẹ̀ tí ì lo ìwọ fún mi rí gbogbo bàtà bá máa bá mi sọ̀rọ̀ yẹn ni ẹni tó kéré jù mí lọ gan tí bàbá Olofa náà bá fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yìn ni bàbá Olofa náà yìí ṣe ẹni tó yẹ ká rí fún nídìí iṣẹ́ yìí ẹni àpọ́nlé ni bàbá Olofa náà princess gbogbo nǹkan lọ́wọ́ náà ló wà mo bẹ̀ Ọlọ́run pé gbogbo nǹkan tó ń dùn ọ́ ní kọ̀kọ̀ ní bàbá gbogbo bùkátà tó gbé síwájú Ọlọ́run
tó wù ọ́ kí Ọlọ́run Elédùmarè kó bọ́ mójútó, Ọlọ́run á bẹ mójútó pẹ̀lú ògo Ọlọ́run. Ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yá gan, ìwọ náà ò ní yá gan pẹ̀lú ògo Ọlọ́run. Ó fi gbogbo wa ilà àbọ̀ fọwọ́ gbé ọmọ ẹjọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Ṣùgbọ́n lè tó ṣe kú díẹ̀ káàtó. Nígbà tí àwa onítíátà tá a bá burú ìyá Rainbow, tá a burú Olofa àná, tá a burú ìyá Rainbow, tá a burú Olofa àná, níbo ni ilé ayé wa ń lọ bẹ́yẹn? Ẹ jọ̀ọ́ ẹ̀yin yẹn tẹ́ ń wò mí, tí mo bá gba ẹni tó jù mí lọ lọ́jọ́ orí gẹ́gẹ́ bí ọmọ sẹ́ nídìí iṣẹ́ tíátà, ọ̀rọ̀ iṣẹ́ tíátà ni mo fẹ́ sọ fún yẹn o, tí n bá gba ẹni tó jù mí lọ lọ́jọ́ orí gẹ́gẹ́ bí ọmọ sẹ́ nídìí iṣẹ́ tíátà, ìyàwó mi ìyá ló jẹ́ fún, ìyàwó mi ìyá ni. Ṣé rí àwọn àgbààgbà, àwọn ìyá Rainbow, àwọn nǹkan kan yẹn, àwọn Olofa àná yẹn, wọ́n ti fọ́ sọ, wọ́n ti fọ́ ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ dé, tó ṣẹ̀ṣẹ̀ wá join gúrùpù wọn lọ́dọ̀ ọ̀gá wọn, tọ́gá wọn bá ti ń fẹ́, tó bá ti dìyàwó ọ̀gá wọn lọ́mọ tó kódà kó mọ̀ tí ì tó oṣù mẹ́ta tó dé, òun náà ti di ọ̀gá wọn nìyẹn. Wọn ò lè gbẹ́rù lé lórí mọ́, tó bá gbé ẹrù wọn gbà lọ́wọ́ ẹ̀ ní tíṣẹ́ ti wá kọ́ wa nìyẹn. Gbogbo àwọn bàbá Olofa náà yẹn, gbogbo yẹn náà ti ṣe sẹ́yìn, gbogbo yẹn náà ti ṣe sẹ́yìn. Wọ́n ti ṣe gbogbo sacrifice tó yẹ káwọn ó ṣe ni wọ́n ti ṣe sẹ́yìn. Àwọn sacrifice yẹn ló wá di ìrọ̀rùn fún ọ̀pọ̀lọpọ̀ wa lénìí tá à ń jẹ. So wá yẹ ká bú wọn ni, kò yẹ ká bú wọn. Ẹ̀yin yẹn tẹ́ ẹ máa ń bú wa pé a kì í sọ̀rọ̀, òun náà lẹ́rìí. Ẹ dákun, ọ̀rọ̀ mélòó ni Olofa àná sọ, ọ̀rọ̀ mélòó ni ìyá Rainbow sọ tó ń la irú èpè ká ṣépè fún wọn, ká ṣépè fọmọ tó ń là á lọ. Ẹ dákun torí Ọlọ́run, ẹ̀yin náà wò ó. Ìdí tí àwọn onítíátà ò kì í fi fẹ́ dá sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nìyẹn. Mo sọ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí mo sọ last, mo ní orí íńtánẹ́ẹ̀tì, bàbá rí ẹni tó dú ìyá rẹ̀ lọ́rùn báyìí yóò sì lérò lẹ́nu, yóò láwọn tí ó tẹ̀lé, yóò láwọn tí ó mọ̀ bí wá lérè pé ẹ mọ̀ tí ìyá rẹ̀ sí fún ẹ mọ̀ yá ìyá gan lọ́kọ́kọ́ fẹ́ pa. Bí ọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì ṣe rí nìyẹn. Ẹni tó bá dẹ̀ ti lórúkọ kì í lóríkì, téèyàn bá ti lórúkọ gbogbo nǹkan téèyàn gbọ́dọ̀ sá fún nìyẹn. Ẹ yé máa bú wa bí ọ̀rọ̀ ìbá ìbá ṣẹlẹ̀ tá a bá dá sí i. Dídá sí wa, dídá sí tí ìyá Rainbow dá sọ̀rọ̀ yìí ó ní ńlẹ̀ rí. Problem táwa tó wá nínú wípé nígbà tí ọmọ kékeré tó tó báyìí tó bá ń bú irú ìyá Rainbow, instead kí irú wa kọ̀ọ̀kan, mi ò ní ká bú ọmọ yẹn, but ká pé ọmọ yẹn sí àkíyèsí, ká fi àwọn àṣìṣe tó ṣe lórí ọ̀rọ̀ tó sọ ká fi hàn. Àwọn èèyàn ní sọ nítorí pé ẹ̀rù tó ń bà wọ́n ni pé táwọn bá sọ náà ẹ tó lè máa gbé àwọn ṣépè lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ dákun torí Ọlọ́run, mo fẹ́ béèrè question. Ṣé kìí ṣe bá a ṣe bẹ̀rù la bọ́ ọmọ ni? Ṣé kìí ṣe bí wọ́n ṣe bí èmi ni wọ́n bí ẹ̀yin náà ni? Ṣé kìí ṣe ẹ̀jẹ̀ tó ń rọ̀nù lára onítíátà ló ń rọ̀nù lára ẹ̀yin náà ni? Lójú yín báyìí tí ìyá bá jọ dúró, tẹ́nìkan lérí sí mi tó fọ́ mi létí, tí mo bá gbọ́wọ́ sókè ẹni olórúkọ lẹ́yìn o. Ẹ dákun, kí ni ìtumọ̀? Ṣé nígbà tí mo bá ti lórúkọ yẹn gbogbo ẹ̀gbin ló sì tọ́ sí mi, èmi ò lẹ́jẹ̀ lára mọ́? Gbogbo ẹ̀gbin ni mo gbọ́dọ̀ gbà? Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ọ̀rọ̀ ògògó ṣẹlẹ̀. Gbogbo yín náà rí bí ọmọ yẹn ṣe pin ògògó lẹ́mìí tó. Ẹni bó ṣe pin ògògó lẹ́mìí tó láyé kó tó di pé inú bí. Ṣé ògògó kì í ṣe ẹlẹ́ran ara ni? Ṣé ògògó kì í ṣe human being ni? Ṣé ẹ̀jẹ̀ rọrùn lára ògògó ni? Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ máa dá wa lẹ́bi mọ́ níwọ̀n, ẹ máa dá wa lẹ́bi mọ́ níwọ̀n. Ọ̀rọ̀ kékeré ni ìyá Rainbow dá sí, ẹgbọ́n nǹkan tó fi gbà. Ọ̀rọ̀ kékeré tí Olofa àná dá sí ni, ẹgbọ́n nǹkan tó fi gbà. Ẹgbọ́ irú ọ̀rọ̀, ẹgbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ sínú ìyá Rainbow tó jẹ́ pé àwa ti mọ̀ ní èèyàn Ọlọ́run kó tó láti bíi 30-35 years ago ni ìyá Rainbow ti ń jẹ́ ìyá Rainbow nínú Ọlọ́run. Tí ìyá Rainbow bá ríran sí i, tó bá sọ fún yín pé àwọn rí nǹkan báyìí o, téèyàn ò bá sáré dáadáa yóò wá sí ìmọ̀sẹ̀.
tán bá dẹ̀ rí nǹkan sí wa ìyá Rainbow máa rí nǹkan sí ọmọ ẹgbẹ́ tíátà. Ìyá Rainbow dẹ̀ pa iṣẹ́ tí yọ́ dẹ̀ lọ sórí òkè. Ìyá Rainbow lọ gba àwẹ̀, yóò lọ gba àwẹ̀, yóò lọ gbàdúrà lórí nǹkan tó rí lórí ọmọ ẹgbẹ́ ẹyọ kan tí kìí ṣe fámìlì ẹ̀, tí kìí sọmọ ìyá ẹ̀, tí kìí sọmọ bàbá ẹ̀. Nítorí pé ọsọ gbogbo wa pátápátá dọmọ òun, gbogbo ọkùnrin àtobìnrin tó wà ní iṣẹ́ tíátà ìyá Rainbow sọ di ọmọ òun ni. Gbogbo àwọn tí wọ́n jẹ́ lọ́gàlọ́gà ọsọ wọn dọkọ òun torí believe pé àwọn èèyàn kan wà tán jẹ́ tí àwọn ọkọ òun ipò ọkọ ló fi wọ́n sí. Gbogbo àwa yòókù tá a kéré sí ọkọ wọn ipò ọmọ náà fi wá sí. Kó wá jẹ́ pé irú ìyá yẹn láàmú fi wéwọ́. Ẹ̀yin èèyàn níṣẹ́ tí mo fi jáde mo kàn fẹ́ disabuse ẹ̀yin èèyàn, mo fẹ́ disabuse mind ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ ìyá Rainbow pé ìyá Rainbow kì í ṣèyàn rádaràda o. Nǹkan tí princess ṣe sí ìyá Rainbow kò tọ́ sí ìyá Rainbow, kò tọ́ sí ìyá Rainbow. Mo tún wá ń fi àsìkò yìí mo tó fi ń rọ àwọn ọmọ ní tíátà, mo fi ń rọ àwọn ọmọ ní tíátà. Ilẹ̀ tíátà kì í yọ̀yàn nígbà òjò, ilẹ̀ tíátà kì í yọ̀yàn nígbà òjò. Ṣé pé gbà òjò ni ilẹ̀ máa ń yọ̀, kì í yọ̀yàn nígbà òjò. Ìgbà tẹ́rùn bá dé gan ni ilẹ̀ gbígbẹ máa ń yọ̀yàn ṣubú nínú iṣẹ́ tíátà. Ìyá Rainbow ní crisis rí náà. Tí èèyàn bá ń bá bọ̀ látọdún láti kékeré ó ti ṣiṣẹ́ tíátà, tí èèyàn bá ń bá bọ̀ látọdún yẹn dé iye ọdún tí ìyá Rainbow dé tí ò ní crisis mọ́, ṣé nǹkan báyìí ló yẹ kó máa padà rí ní owó ọjọ́ alẹ́ rẹ̀? Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, èyí tí ẹ kàn máa ń sọ̀rọ̀ sí òṣèré anyhow, nǹkan tó máa ń ṣẹlẹ̀ lẹ́rí yìí. Ìyá Rainbow tí sọ̀rọ̀ tó pọ̀ jù, ìyá Rainbow tí sọ̀rọ̀ tó pọ̀ jù. Ó túmọ̀ sí pé irú èmi náà ká ní ṣe ni mo pọ̀ sú ẹ̀ títí ni ó ní pé mi náà ti gbọ́ oríṣiríṣi àbí kí tiẹ̀ ní tèmi. Nígbà tí èèyàn tí tó bá ti lè sọ̀rọ̀ sínú ìyá Rainbow ta lè mi, ta lè irú èmi lẹ́gbẹ̀ẹ́ ìyá Rainbow. Mo kàn bẹ́ẹ̀ gbogbo ibi tó fẹ́ dé láyé Ọlọ́run á gbé ẹ débẹ̀. Mo fẹ́ kó lọ ṣe rejoinder, mo fẹ́ kó lọ ṣe rejoinder, kó dẹ̀ bẹ ìyá Rainbow, kó dẹ̀ post ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì kí gbogbo ayé rí kó bẹ ìyá yẹn. Ọlọ́run ní jẹ́ kó ṣàṣìṣe o, ò ní ṣàṣìṣe o. Ìran ọ̀gẹ̀dẹ̀ igbódò kò yá gan o, pẹ̀lú ògo Ọlọ́run á sọmọ fún wọn náà o, Ọlọ́run á sọmọ fún wọn náà o. Ọ̀rọ̀ Babaijesha ntí mi ò fi lọ́rọ̀ púpọ̀ láti sọ ni wípé Ọlọ́run mọ bó ṣe ń ṣe gbogbo sí ọwọ́ ẹ̀. In fact bóyá gbogbo àsìkò tí Babaijesha wà nínú àtìmọ́lé ńgbà yẹn gan kó tó di pé wọ́n release ẹ̀ ògbé, tàbí àsìkò tó tún padà sínú ọgbà yìí, bóyá Ọlọ́run fi yọ́nà nínú ikú ni, bóyá àsìkò tí ikú òjijì burúkú kan ọba pa ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lénìí lórí ọ̀rọ̀ Babaijesha, ọ̀pọ̀lọpọ̀ wa náà ló máa kọ́ lọ́gbọ́n. Bó ti kọ́kùnrin lọ́gbọ́n bẹ́ẹ̀ ló máa kọ́ obìnrin lọ́gbọ́n. Nǹkan tèmi ṣàmọ̀ ni wípé ẹ jẹ́ kí gbogbo wa máa ṣe dáadáa, torí tí ogun bá jẹ lọ ọgbọ̀n ń jẹ bọ̀. Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú wa o, àní fojú sunkún ara wa o. Àwa la máa wá, ẹ̀yin la máa bá o. Ẹ ṣé o.